ṣé kìí ṣe pé kinní yìí fẹ́ dàrú mọ́ Tinubu lọ́wọ́ o. Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris ló kọ́kọ́ sọ̀rọ̀ kan. Ó ní òun fẹ́ mọ ìdí tí wọ́n fi kó àwọn sọ́jà tó wà níléèwé Government Girls Secondary School ní Maga ìpínlẹ̀ Kebbi kúrò, tó sì jẹ́ pé kò tí ì pé wákàtí kan tí wọ́n kúrò níbẹ̀ tí àwọn afẹ̀míṣòfò fi dé, tí wọ́n sì jí àwọn ọmọ 26 kó lọ, tí wọ́n sì yìnbọn pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà Hasan Yakubu Makuku. Ó ní òun fẹ́ mọ ẹni tó pàṣẹ fáwọn sọ́jà náà pé kí wọ́n kúrò níbẹ̀. Ó ṣàdájú pé ẹnìkan ni yóò pàṣẹ fún wọn kí wọ́n tó kúrò níbi tí wọ́n ní kí wọ́n máa ṣọ́. Ó ní ó dìgbà tí àwọn bá mọ eléyìí kí àwọn tó mọ ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wá àti àwọn tí wọ́n wà nídìí iṣẹ́ burúkú yìí gan-an. Ọkùnrin gómìnà Kebbi náà ní àwọn gbọ́. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sọ fáwọn pé àwọn afẹ̀míṣòfò yóò kọlu ilé ìwé yìí láìpẹ́ rárá. Ó ní nígbà tí àwọn gbọ́, àwọn sì sọ fáwọn ológun, kódà àwọn fọ̀rọ̀ náà tó wọn létí nílé iṣẹ́ ààrẹ pé ohun tó jẹ́ kí wọ́n kó àwọn sọ́jà kan lọ sílé ìwé náà rèé. Àfi báwọn sọ́jà náà ṣe kúrò nígbà tó kù díẹ̀ káwọn afẹ̀míṣòfò yìí dé. Nígbàrà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ pàápàá, ohun tí ààrẹ Bọ́lá Tinubu kọ́kọ́ sọ náà nìyẹn, pé pẹ̀lú pé àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, pẹ̀lú pé wọ́n ti ta àwọn lólobó pé nǹkan yìí yóò ṣẹlẹ̀, báwo ló ṣe tún wá jẹ́ tó jẹ́ àfìgbà tí kinní náà padà ṣẹlẹ̀. Nínú àkọ́sọ ọ̀rọ̀ tí Báyọ̀ Nánúgà sọ lórúkọ ààrẹ lórí ọ̀rọ̀ yìí ló ti sọ pé wọ́n ti gbọ́rọ̀ yìí tẹ́lẹ̀, àwọn sì ti ṣe ètò tó yẹ. Bí nǹkan ti tún wá rí báyìí ni kò yé àwọn náà. Ìgbà tí òun sì ń sọ eléyìí kò tí ì gbọ́ lẹ́nu gómìnà Kebbi yìí pé àwọn sọ́jà wà níbẹ̀. Àmọ́ nígbà tó kù díẹ̀ kí àwọn afẹ̀míṣòfò yìí dé làwọn sọ́jà náà lọ. Àwọn ará abúlé náà pàápàá sọ. Olórí abúlé Maga yìí ni ó ya àwọn náà lẹ́nu. Wọ́n ní àwọn náà gbọ́ pé àwọn afẹ̀míṣòfò yìí ń bọ̀. Àwọn sì mọ̀ pé wọ́n ti sọ fáwọn aláṣẹ ètò ààbò. Ó ní nígbà tí wọ́n sọ fún wọn yìí, ohun tí wọ́n ṣe ni pé wọ́n kó àwọn sọ́jà kan tí wọ́n wà ní ìkóríta Rìbà nílùú ọ̀hún. Wọ́n ní kí wọ́n máa lọ sí iléèwé náà kíákíá. Bẹ́ẹ̀ làwọn sọ́jà náà lọ, wọ́n sì wà níbẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ará iléèwé náà kò mọ ohun tó ń ṣẹlẹ̀, síbẹ̀ ọkàn wọn balẹ̀ pé àwọn sọ́jà wà níbẹ̀ tó ń dáàbò bo àwọn. Ṣùgbọ́n nígbà tí ẹnikẹ́ni kò rò rárá, tí àwọn ọmọléèwé àti àwọn olùṣọ́ wọn ti sùn lọ níbi aago kan kọjá lóru ọjọ́ Ajé Monday tí àwọn afẹ̀míṣòfò yìí ń bọ̀, àwọn sọ́jà náà dìde lójijì, wọ́n kó àǹgárá wọn, wọ́n jáde lọ. Kò sì sẹ́ni tó lè sọ pé bí báyìí ni wọ́n gbà lọ. Níbi wákàtí kan lẹ́yìn yẹn, àwọn afẹ̀míṣòfò wọ̀nyí dé. Wọ́n sì wà níbẹ̀ títí di bíi wákàtí kan àtààbọ̀ tí kò sẹ́nì kankan tó dí wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ẹni pé àlejò làwọn o, nítorí ilé tí alákòóso ilé ìgbé wọn Hajiya Mariam Bello ń gbé ni wọ́n kọ́kọ́ gbà lọ tààrà. Wọ́n mọ obìnrin náà dáadáa nítorí orúkọ tí àwọn ọmọléèwé náà fi ń pè é làwọn náà fi pè é nígbà tí wọ́n dé. Màmá màmá ẹ ṣílẹ̀kùn. Ohun tí wọ́n fẹ́ ṣe ni kí wọ́n kọ́kọ́ ki òun mọ́lẹ̀, kó wá jẹ́ òun ni yóò pàṣẹ fáwọn ọmọ kí wọ́n ṣílẹ̀kùn hostel náà fún wọn, tí wọn yóò sì lè gbé e dání pé kó máa tọ́jú wọn níbi tí wọ́n bá ń kó wọn lọ. Àmọ́ ìyẹn kọ̀, ìyẹn ò ṣílẹ̀kùn fún wọn. Bí wọ́n sì ti fi àdá ṣá ilẹ̀kùn ilé obìnrin náà tó, ilẹ̀kùn náà kò ṣeé ṣí fún wọn. Èyí náà ni wọ́n fi dojúkọ ilé igbákejì ọ̀gá àgbà iléèwé ọ̀hún Hasan Yakubu Makuku, tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun ni Hasan, tó jẹ́ bí ìyẹn sì ti sọ pé òun ni wọ́n yìnbọn pa. Ohun tí gómìnà Idris yìí ṣe ń fẹ́ kíjọba wádìí, kí wọ́n mọ ẹni tó fún àwọn sọ́jà náà láṣẹ, kó má jẹ́ pé àwọn ọ̀gá agbófinró yìí ti fi ọmọ ẹyẹ sábẹ́ tí wọ́n ń gbìn gbàdo, kó má jẹ́ nínú àwọn tí wọ́n ń kó kiri tí wọ́n ń pè lọ́mọ ogun yìí ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Nítorí tí eléyìí bá jẹ́ bẹ́ẹ̀, kò sí bí ìjọba àpapọ̀ yóò ṣe lè ṣẹ́gun àwọn èèyàn náà láéláé. Gbogbo ogun tí àwọn sọ́jà yóò bá jà níbikíbi pẹ̀lú ètò ni. Wọn yóò pín ara wọn, wọn yóò ní kí àwọn kan gba apá ibi, kí àwọn kan gba apá ọ̀hún. Lẹ́yìn náà ni wọn yóò sì sọ irú ìbọn àti ohun ìjà tí apá kọ̀ọ̀kan wọn yóò mú dání.
àmọ́ bí agbẹ̀yìnbẹ̀bọjẹ́ kan bá ti wà nínú àwọn tí wọ́n jọ ń pilẹ̀ ètò yìí tó gbé èyí lọ sọ fáwọn ọ̀tá pé ibi tí àwọn èèyàn ọ̀hún ń bá bọ̀ nìyí, ọ̀nà tí wọn yóò gbà rèé, àwọn ohun ìjà tó wà lọ́wọ́ wọn nìwọ̀nyí, dájúdájú bí wọ́n bá ja irú ogun bẹ́ẹ̀ lọ́nà igba, ìjákulẹ̀ ni wọn yóò máa bá pàdé níbẹ̀. Bí eléyìí bá sì ti wà, nǹkan dàrú rèé. Ìyẹn làwọn kan sì ṣe ń béèrè pé ṣé kìí ṣe pé nǹkan fẹ́ dàrú mọ́ ìjọba Tinubu yìí lọ́wọ́, torí ohun tó ń ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ burúkú ni. Nígbà tí wọ́n ń sọ eléyìí lọ́wọ́ tí àwọn afẹ̀míṣòfò míì tún lọ sí ìpínlẹ̀ Niger, tí wọ́n lọ sí abúlé Pàpírí níléèwé àwọn Kátólíìkì, tí wọ́n sì jí àwọn ọmọléèwé 215 215, tí wọ́n jí tíṣà 12, tí wọ́n sì yìnbọn pa bàbá ọlọ́dẹ wọn Ali Shehu. Ìyàwó ọkùnrin ọlọ́dẹ yìí ní àwọn ń sùn ní, bẹ́ẹ̀ lòun bẹ̀rẹ̀ sí í gbọ́ ariwo pé ó sì hàn pé wọ́n ti mọ ilé àwọn, nítorí nígbà tí òun sọ fọ́kọ òun pé ó dàbí pé àwọn ẹran ti wọlé o, tí àwọn yóò yọjú báyìí àwọn jàǹdùkú apaniláìnídìí yìí ń làwọn rí tí wọ́n ti kún gbogbo inú ilé àti àyíká àwọn. Ó ní bí àwọn ti rí wọn ni àwọn bẹ̀rẹ̀ àdúrà, ṣùgbọ́n àwọn afẹ̀míṣòfò náà kò jẹ́ kí wọ́n gbóhùn àdúrà sókè tí wọ́n fi yìnbọn lu ọkọ òun. Ó ní nígbà àyà ni wọ́n ti yìnbọn lù ú tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí tọ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní òun gbìyànjú kí òun súnmọ́ ọkọ òun, kí òun fi aṣọ dí ojú ọgbẹ́ náà, ṣùgbọ́n níṣe ni wọ́n nàbọ sóhun tí wọ́n sì sọ pé tí òun bá dán wò àwọn yóò yìnbọn pa òun bí àwọn ti ṣe pa ọkọ òun. Lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ ni wọ́n lọ jí àwọn ọmọléèwé rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn kó lọ. Ohun tí àwọn èèyàn ń sọ káàkiri náà ni pé bí iná kò bá láwo lọ̀rọ̀ yìí, iná ò ní ti òkè odò kan bọ́ sí èkejì, pé níbo ni àwọn afẹ̀míṣòfò yìí yóò kó àwọn èèyàn tó lé nígba sí. Ibo ni wọn yóò kó wọn gbà tí àwọn aráàlú, àwọn aláṣẹ àti àwọn sọ́jà kò fi ní rí wọn. Bẹ́ẹ̀ wọ́n ti kó àwọn èèyàn náà lọ láti ọjọ́ Ẹtì Friday, kò sì tíì sí ẹni tó sọ pé òun rí wọn tàbí pé òun mọ ibi tí wọ́n kó wọn gbà lọ. Àwọn tí wọ́n mọ̀ nípa ètò ààbò ń sọ pé iye àwọn èèyàn tí wọ́n kó tó pọ̀ tó báyìí ṣòro láti máa kó kiri, àfi tó bá ṣe pé àwọn ará àdúgbò kan wà tàbí kó jẹ́ láàrin àwọn ológun kan tí wọ́n ń ṣe àtìlẹ́yìn gidi fún àwọn afẹ̀míṣòfò náà ni. Pé ohun tí wọ́n fi lè máa ṣe àwọn ohun tí wọ́n ń ṣe yìí rèé, tó fi jẹ́ pé tí wọ́n bá ti ṣe wọn kì í ṣe é wárí nínú aginjù tí wọ́n bá gbà lọ. Bí wọ́n bá jí àwọn èèyàn 26 ní ọjọ́ Ajé tíjọba ń wá wọn tí kò tí ì rí wọn, tí wọ́n tún jí àwọn tí wọ́n lé ní 200 ní ọjọ́ Jímọ̀ tíjọba kò tún tí ì rí àwọn náà, àpẹẹrẹ pé nǹkan ń dàrú gidi ni, pé kò jọ pé apá ìjọba fúnra ẹ̀ ká kinní náà mọ́ rárá. Ní báyìí àpapọ̀ iléèwé ìjọba àpapọ̀ 41 ni wọ́n ti tìpa nílẹ̀ Haúsá àti àwọn agbègbè tó súnmọ́ wọn, tó jẹ́ pé kò sí ọmọ wọn kan ní gbogbo apá ibẹ̀ yẹn tí yóò lọ síléèwé, kò sì sí ẹni tó mọ ọjọ́ tí ìyẹn lè dópin tí wọn yóò lè padà sí iléèwé wọn. Ogun ńlá gbà ni. Bí a ti ń sọ̀rọ̀ yìí, wọ́n ti Government Girls College ní Minjibir, wọ́n ti Government College ní Suleja, wọ́n ti Federal Technical College ní Ganduje, wọ́n ti Government Girls College ní Zaria, wọ́n ti Government College ní Kafancha, wọ́n ti Government Girls College ní Bakori, wọ́n ti Federal Technical College ní Dayi, wọ́n ti Government College ní Daura, wọ́n ti Government Girls College ní Tambuwa, wọ́n ti Federal Science College ní Sokoto, wọ́n ti Federal Technical College ní Wurno, wọ́n ti Government College ní Gusau, wọ́n ti Government College ní Anka, wọ́n ti Government Girls College ní Gwandu, wọ́n ti Government College ní Birnin Yauri, wọ́n ti Federal Technical College ní Zuru, wọ́n ti Government Girls College ní Kasaure, wọ́n ti Government College ní Kiyawa, wọ́n ti Federal Technical College ní Hadejia, wọ́n ti Government Girls College ní Bida, wọ́n ti Government College ní New Buza, wọ́n ti Federal Technical College ní Kutashiroro. Bẹ́ẹ̀ ni wọ́n ti Government College ti Ìlọrin, wọ́n ti Government Girls College ní Òmùaran, wọ́n ti Federal Technical College ní Guanara, wọ́n ti Government College ní Ugolawo, wọ́n ti Government Girls College ní Kaba, wọ́n ti Federal Technical College ní Ogugu, wọ́n ti Government Girls College ní Buhari, wọ́n ti Government College ní Rubochi, wọ́n ti Government Girls College ní Abaji, wọ́n ti Government Girls College ní Potiskum, wọ́n ti Government College ní Buniyadi, wọ́n ti Federal Technical College ní Gashua,
wọ́n ti Federal Technical College ní Michika, bẹ́ẹ̀ ni wọ́n ti Government College ní Ganye, wọ́n ti Government College Azare, wọ́n ti Federal Technical College ní Mizao, wọ́n ti Government Girls College ní Bajoga, wọ́n ti Government College Biliri, bẹ́ẹ̀ ni wọ́n ti Federal Technical College ní Zambuk. Yàtọ̀ sí àwọn ilé wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé ní àwọn ìjọba ìpínlẹ̀ Kwara, Niger, Plateau àti Benue ti pa. Ohun tí àwọn èèyàn kan wá ń wí ni pé nígbà tí ọ̀rọ̀ bá dà báyìí, tí olóko kò lè lọ sóko, tí olódò kò lè lọ sódò, tí àwọn ọmọléèwé ò tún lè lọ síléèwé wọn, tí apá àwọn agbófinró tí wọ́n jẹ́ tìjọba kò sí kákínní náà, tí wọn kò lè lé àwọn afẹ̀míṣòfò yìí dànù, tí wọn kò sì lè gba àwọn ibi tí wọ́n ti gbà lọ́wọ́ wọn padà, bẹ́ẹ̀ ni wọn kò rí àwọn ọmọ tí wọ́n jí kó gbà, bí ìgbà tí nǹkan ti fẹ́ dàrú mọ́ ìjọba yìí lọ́wọ́ ni o. Ọ̀pọ̀lọpọ̀ ni kò sì mọ ibi tí ẹjọ́ ọ̀rọ̀ náà yóò kú sí rárá, nítorí ní báyìí ó dàbí pé ẹkùn ti pa ẹlẹ́rìí pàápàá jẹ o. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí wò àti wàhálà tí wọ́n ń kó ìjọba tó wà lóde yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú etí gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí o.